nílé lóko lódò ni o tẹlifíṣàn Àròyé o. ẹbí ìbàdí ó dára ọ̀dẹ́lẹ́gùn ọ̀rẹ́ fún òde ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ ní sátánì lọ́wọ́ ìdílé ẹ̀dá boko wọn ìjọba wọn láti mọ̀ tó ọ̀sùn lásà yìí ti dé bàbá yìí máa ń wà lọ́wọ́ ìgbà ìgbà láti ìsìnkú àti ẹ̀wọ̀n àbàdà tẹ̀lé ní àwọn ọmọdé ọba àbàdà sọ̀rọ̀ ìgbòyà lẹ́yìn sáà ìbànújẹ́ ẹ̀wọ̀n àbàdà ọba máa ń wọlé. Ìjẹ̀bú tí náwó ìjọba àti ìrìnàjò wọn ni wọ́n bá wù Ìjẹ̀bú àwọn ẹ̀ẹ́dẹ̀ wọ́n bá wù Ìjẹ̀bú àwọn ẹ̀ẹ́dẹ̀ ìwé ni sọ́nà wọ́n bá wù Ìjẹ̀bú bàbá yá àwọn ẹ̀ẹ́dẹ̀. Lower time pressure.
jàre. àrẹ̀mú sọ̀rọ̀ pẹ́lẹ́ fọlá àwọn tó ń gbọ́dọ̀ mọ́ ìbò bá jalè aṣọ ẹ̀wọ̀n. wèrè ìbò sílẹ̀ kù àwọn ọmọ bóyá lè wà nílùú wọn tó bí ewì ààrẹ wọn aláàfin ẹ̀ṣà. ọmọ mi dá wọn láwọ̀ rí ọ̀hún ti ṣọ̀nà sórí àti mọ́kànlẹ́gbọ̀n ti sọ̀rọ̀ àwọn lábẹ́. omi mi àníkọ́ ní kálukú sọ̀rọ̀ sí ẹ̀ lọ́tọ̀ ní àlùjọ ní ilé. Ìgbà ọ̀dọ̀ ìyá mi apanimọ́wá bí olóòkè tó àjẹgbé ọmọdé. Ẹ̀yin ọjọ́ máa jèrè májọ́ máa kéré ọjà ìdílé dákun àdúgbò ẹgbẹ́ mi sí ẹ̀kọ́ mi bá ga kí n kò tó kékeré kéré ọjà ìdílé náà. Àṣà àmọ̀ tó wá dọ̀wọ́ ẹ̀yìn ọmọ ìyá mi máa jí fọlọ́run mo máa gbẹ̀yìn ọmọ lẹ́lẹ̀. Ẹ̀yin ọ̀tẹ́ kárí ayé alápẹ̀ wà gbúmọ̀ obìnrin olùkọ́ kọ́mọ́nì. Ẹ̀yin ọmọ fìlà ikú ẹlẹ́gbẹ̀ẹ́ àkàrà. Ṣé mo pẹ́ bẹ́yàn kan bá rí láì mọ̀ ní ojú olúwa rẹ̀ láì nǹkan mú kó lówó lọ́kùnrin kápẹ́ náà lóṣù. Èmi ti kíyà ayé pọ̀ kíyà àbíyè èwo kí táyé ṣe àpọ̀jù púpọ̀ àpọ̀ rẹ̀ ọ̀nà. Mo ti kí gbogbo ẹ̀yìn ìwà ẹ̀fà mẹ́fẹ̀ẹ̀fà tẹ́ ẹ̀jọ́ dámọ̀lẹ́lẹ̀. Olúwo lè dá lẹ́sẹ̀ lẹ́yìn àpè náà. Ẹ ti ní kí n máa lọ àpò nígbàdọ̀ ìjà ẹnu mú kágbà kó ṣe tutù àgbà. Ẹ dákun ẹ bá mi kà àmọ́ ẹ. Ìgbà èmi ẹ̀dọ́wọ́ bàbá mi ọgbà jọ ẹ̀ ọlọ́nìyí o ọ̀yà tó lè tẹ̀lé títí lè ṣe bí wọ́n lè pè kábíyèsí ọmọ olówó ẹ̀ka lónìí lórí báyọ̀ bàbá tẹ̀lé ọ̀yà tó lè yọ̀ọ̀lọ̀ òní jẹ́ kọ́kú mọ́ mi lọ́wọ́. Lẹ́ẹ̀títọ́ títí lè ṣe bí wọ́n lè pè wú. Ọmọ Olúfayọ̀ láàfin ọmọ àjò ẹnu lé eléyìí ìgbèkùn náà ń lérí ọ̀hún ìjòkùn tó ṣe bí ẹnu ìjòkùn náà wulẹ̀ tó ṣe bí ẹnu máa rẹ ní ẹ̀sọ́ bàbá mi ọmọ olóró ẹ̀ka ìdáná yẹn pọ̀ ọmọ náà pàdé nítorí òkú lè rò ọmọ agbáwo ẹ̀kùn mú ṣóńṣó. Sọ̀rọ̀ pé ajẹ́sí ẹ̀sẹ̀ yìí bẹ́ẹ̀ náà kò sí ẹ̀sìn ọ̀rọ̀ ìgbà tí àgbò ní ọ̀rọ̀ ajá ò ní ọ̀rọ̀ ìbọ̀nba yìí ní kí n lọ lé lọ lè má bù wá mo sáré lọ lé kí n tó lé bàbá yìí má jẹ́ fi kọ́ púpọ̀ ọlọ́fíà là pẹ́lẹ̀ bá rẹ̀ lò. Orí àjẹ́ o, màá ní ọ̀ká ní ìṣẹ́ olóró kí ló ṣe pé òun lè má fi gbogbo ara jẹ́ mi. Ilé ọmọ olóró ẹ̀kọ́ máa ń yọ̀gbá ìbejì mọ́ gbọ́dọ̀ sùúrù. Ọmọ ọ̀tún mo kágò sí mo kágò, gbàgbà wájà wá
ní ọ̀yá dọ̀sí ọ̀yá kú bí ẹni bẹ́kẹ̀ òkèlè lóògbé. ọmọ yàtọ̀ lọ òpèrè àní ìlọjẹ ọ̀yá tí ní gbẹgbẹ lórí ẹ̀sùn òkùnkùn àjàṣí ayọ́dẹ bàbá yàyà ọ̀yá kò ní yóò forí ẹ̀ kó tó iná ọ̀kàrà palámàlà ọ̀fọ́rí ẹ̀ kú tó kù àmàlà ọ̀bá tánìtì ọ̀bá níná tani ọ̀bá bá mi sọ̀rọ̀ fún ní màá yà kú ní kí àyàbá lóògùn àrẹ má bẹ̀. ọ̀pọ̀ ẹ̀jẹ̀ ẹ̀lẹ́kẹ̀ ṣùgbọ́n ọlọ́kọ̀ ìlú ìlànà ọkọ̀ bọ́yá ajá ṣọ̀gbọ́n lórí sẹ́rẹ̀ ọ̀yá tolú máa jìyọ̀ máa jẹ̀kọ̀ ọ̀yá tolú wọ́n fún ẹ nígbà òfin. ẹ tí ẹ ṣe padà rí play náà omi ó ti mú láta ìdá nígbà yìí ẹni ká fi kájọsí tí ààrẹ àti ìdásílẹ̀ àṣà lẹ́kọ̀ọ́ di olórí ọ̀gbìn kingdom láti
kúrò bẹ́ẹ̀ yìí ẹ̀yẹ kúrò bẹ́ẹ̀ fún space. Ọba l'Àròyé tẹlifíṣàn jẹ́ nítorí wípé tọrọ kékeré tó kìí ṣẹgbẹ́ kọ́bọ̀ láàrin gbogbo wọn. Àròyé tẹlifíṣàn Akàyìndé gbẹ̀gbọ́n ó ti dé, ó ní ẹ máa wò nígbà gbogbo.